Àyìnkẹ́ mo pè ọ́ o. Alájà Àyìnkẹ́ o mo pè ọ́ o. Bẹ́tí ẹ bá ń já kó má wo bẹ́ẹ̀. Gbogbo ọmọ tó lóhùn fún ọ ló ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Àyìnkẹ́ mo pè ọ́ o. Torí títí nìwọ̀n tí ó lódodo. Títí nìwọ̀n tí ó lódodo. Alájà Fátímà Adébárí Kòròdó. Títí nìwọ̀n tí ó lódodo. Àyìnkẹ́ mo pè ọ́ o. Ikú tó pa bírí tó fi kú, ikú tó pa bírí tó wọ̀rí, òun ló pa Fátímà Àyìnkẹ́ òbòdélé òkìlé o. Ikú tó pa bírí tó fi kú, ikú tó pa bírí tó wọ̀rí, òun ló pa Fátímà Àyìnkẹ́ òbòdélé òkìlé o. Kò sẹ́ni tí ò ní lọ torí gbèsè níkú jẹ́. Ikú tó pẹ́ ni tó ń pè, á padà pẹ́ ni tó ń pè ní. Ikú ṣàlòpin o torí gbèsè níkú jẹ́. Ó dàgbà wá, ó dàgbà wá o. Àyìnkẹ́ dàgbà wá òjò kò yálé mọ́. Ó dàgbàrá, ó dàgbàrá o. Àyìnkẹ́ dàgbàrá òjò kò yálé mọ́. Àyìnkẹ́ dàgbàrá òjò kò yálé mọ́. Ikú pa bírí àbírí kú o. Àyìnkẹ́ dàgbàrá Ikú pa kò bírí yálé mọ́. tábìrí fi wọ̀wọ̀ alákejì. Àyìnkẹ́ Àgbẹ̀ ló lọ láì ó sì kàwé. yálé mọ́. Àlùkò ló lọ láláì kóṣù. Lèkélèké ló lọ láláì kẹfún. Kò yálé mọ́. Ikú tó pa babaláwo bí ẹni tí ó gbọ́ fa. Òun ló kó níṣègùn bí ẹni tí ó mekò. Ikú náà ló pa Alájà Fátímà Àyìnkẹ́ o. Aya Adébárí o. Màmá Bòdélé kò kílé o. Àyìnkẹ́ dàgbàrá. Ọmọ aláwo kí o. Alájà Fátímà Àyìnkẹ́. Kò yálé mọ́. Aya Adébárí Kòròdó. Bẹ́tẹ̀ bá ń já o. Bẹ́tẹ̀ bá ń já o. Bẹ́tẹ̀ bá ń já kó má má wo bẹ̀. Gbogbo ọmọ ló ń ṣe ó tí ló ṣe léde lẹ́yìn rẹ̀. Tó wá jẹ́ èdè ló pọ́dún tó fi wá sílé ayé o. Àyìnkẹ́ dàgbàrá òjò kò yálé mọ́. Àyìnkẹ́ A mọ̀ pé ìrìn àjò nílé ayé jẹ́. Oko láyé dèbọ̀ òun mà nílé gbogbo wa. dàgbàrá òjò. Kò sẹ́ni tí ò ní kú o. Kò màmá wá sẹ́ni tí ò ní ìlọ̀wọ́ alákejì. Ọjà láyé jẹ́. Kò sẹ́ni tó lọ sọ́jà tí ò ní lọ sílé. Gbogbo wa pátá la jẹ kú ní gbèsè. Ó ti di dandan. Àyìnkẹ́ dàgbàrá. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ ọ́ aláwòrán bí o. Kí gbogbo wa ká máa ṣọ́kú ká máa fọjọ́ ọlọ́jọ́ lọ. Aya Adébárí Àdìó. Àyìnkẹ́ dàgbàrá. Aya Adébárí Àdìó. Alájà Fátímà lèmi ké sí. Aya Adébárí Kòròdó. Yálé mọ́. Alájà tó gbajúgbajà láwùjọ. Màmá onínúure tí gbogbo ayé fẹ́. Àbíamọ lọ́jọ́ ogún lè àbíamọ bọ̀jà gbọ̀wọ̀gbọ̀wọ̀. Àyìnkẹ́ dàgbàrá. Ìyá tó níwẹ̀lẹ̀ nílé ayé. Ìyá máa ṣe pẹ̀lẹ́ níwà níṣe lójoojúmọ́. oníṣòwò àgbáyé ni ó o. Bó ṣe ń ṣe lọ́tún ló ń
ṣe lọ́sìn ló ń ṣe ní gbogbo àgbáyé gbogbo ẹbí ló ń ṣe léde lẹ́yìn rẹ̀ wọ́n ní kò délé kò kílé o. Aya Adébárí o Aya Adébárí àdì o nọ́ọ̀sì Christiana Ìyábọ̀dé ló ń ṣe dárò lẹ́yìn rẹ̀ gbogbo ọmọ ló ń ṣe léde rẹ̀ o. Mr. Puleski Adébárí àkọ́bí rẹ̀ ló ń ṣe léde lẹ́yìn rẹ̀ wọlé àtú Adétòkunbọ̀ Adéníjì tẹ̀bí látù àdùnní o ọmọlára Ògúndípẹ̀ pẹ̀lú ọmọtàlá Ìfádìpẹ̀ Ìyábọ̀dé ìyá àgbà ló ń ṣe léde lẹ́yìn rẹ̀ Mrs. King Afọláṣadé ògbẹ́ ihò olórí oko olórí ẹbí bàǹbàǹ ló ń ṣe léde lẹ́yìn rẹ̀ o. Ọmọ aláwọ̀ kí o Taofik aláwọ̀ kí àbúrò rẹ̀ ló ń ṣe léde lẹ́yìn rẹ̀ gbogbo ẹbí ṣe léde rẹ̀ o gbogbo ẹ̀wẹ̀ ṣe léde lẹ́yìn rẹ̀ wọ́n ní kò délé òkílé o. Ọmọ wọn ló dẹ̀ gbá látẹ́ màmá tó jọ́ láwùn ní ìpè lọ́jọ́ ọjọ́ sí Àyìnkẹ́ o èmi fẹ́ bá ọdẹ ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ aláwọ̀ kí o ọmọ látẹ́sì òjò wúwọ̀ ọmọ ọ̀sán ìṣòótọ́ ọmọ balágbọ̀n ọmọ ògùn ògèdè ọmọ ẹ̀pẹ̀wẹ̀ lè pẹ̀wẹ̀ ọmọ ẹ̀pẹ̀wẹ̀ lè pẹ̀wẹ̀ yìí bímọ kú ẹni àbímọ àpò ènìyàn lèbọ́hùn ni wọ́n nílé bàbá tó bí lọ́mọ. Aya Adébárí àdì óhò èmi ò ní ṣaláì délé Adébárí ọkọ màmá tọ́jọ́ láwùn ní ìpè lọ́jọ́ ọjọ́ sí ọmọ ẹ̀gbá aláké aya ẹ̀gbá ọmọlé ṣàbí o agbègbè àkàlà aya ọ̀kí ìmàlẹ̀ màmá bó délé òkílé o. Aya Adébárí óhò aya ọ̀kí ìmàlẹ̀ ìṣẹ́rí ọmọ ọlọ́kọ̀ ọmọ olúńlá òhò ọmọ káfọ̀ páwa káfẹ̀jẹ̀ wa dèbáwọn lọmọ káfọ̀ gèdègèdè ọwọ́ wà dé ilé ìṣẹ́rí ọmọ ọlọ́fíò òhò ó ní wọn kì í gbowó ọkọ̀ lọ́tún wọn kì í gbowó ọkọ̀ lọ́sì ìbáni tó bá gbowó ọkọ̀ lọ́tún tó gbowó ọkọ̀ lọ́sì ẹ̀bọ̀rà ní bá irú wọn láṣọ nílé bàbá tó bí wọn lọ́mọ. Fátímù Àyìnkẹ́ o dèbẹ́yìn lọ́mọ ẹ̀gbọ́n bọ́lí ṣàbí o agbóǹgbàkàlà ọmọ eríjogún ọlá dèbẹ́yìn lọ́mọ òṣìlẹ̀kùn kọlẹ̀kùndé tí wọ́n forí kì wọ́n nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ àríjò ògo lójú ogun ọmọ sẹ́tìkù mi kíkan ẹ̀gbá ara màjò ọmọ màjòjò lọ́fà màjò gbẹrú ní màjò gbẹ̀kọ́ fẹ́rẹ́rú ní sí ni ẹ̀kọ́ kìí sí ni ẹ̀gbọ́n ọmọ òun là á ṣèkàṣẹ́ ènìyàn tó bá ṣe wẹ́ẹ̀ lọ́sàn-án kó onítọ̀hún òní fara rẹ̀ lọ ẹ̀gbá mọ́lí ṣàbí o. Èbẹ́ni lọmọ báyìí sí o èbẹ́ni lọmọ bá wà nítẹ̀yìn ẹ̀yìn lọmọ àbàtàbútòkè tí wọ́n ń pè lólùmọ nílùú Ẹ̀gbá màmá bó délé òkílé o. Ẹbí òní ni o má jọ̀kùn tàbí kó má jẹ̀kọ́ ló ìbọ̀hún tí wọ́n jẹ lálejò ọ̀hún ni o máa bá wọn jẹ màmá òkílé o. Aya Adébárí o iwájú tẹ kọjú sí Adẹ́rẹ́ ẹ̀yìn tẹ fi sílẹ̀ òní ìbàjẹ́ àlùjọ́nà tẹ wá ń lépa nílé ayé Ẹlẹ́dùà fi fún ọ láṣọ Ọlọ́run ọba. Aya Adébárí àdì óhò ṣèbó lólùfẹ́ rẹ̀ nọ́ọ̀sì Christiana Ìyábọ̀dé ló ní bóun ṣe dàrú rẹ̀ gbogbo ọmọ ló ń ṣe léde rẹ̀ o gbogbo àwa ló ń ṣe léde lẹ́yìn rẹ̀ wọ́n ní kò délé òkílé o. Alájà Fátímù Àyìnkẹ́ ẹ̀yìn ti nájà tán ẹ ti padà sílé mo wá gbàdúrà pé ilé òní gbóná mọ́ yín láṣọ Ọlọ́run ọba tí ń jẹ́ sátì lókè tí wọ́n bá níta ni akẹ́wì yìí ẹ bá mi sọ fún wọn pé ẹ̀rí àròyé Jésù yìí èmi lọ́mọ onílé ọyẹ́ èmi lọ́mọ àsáwọ̀ ọ̀gbẹ́ kí arójòjòyè ọmọ Adélé ọlá tejiteji.